ọmọ nàìjíríà mo ṣẹ̀ṣẹ̀ wá gbà báyìí wípé bàbá ọ̀gbá gidi ni president of Nigeria. Mo ṣẹ̀ṣẹ̀ wá bìlíìfù nísìm ni pé babaláku ọ̀gbá gidi òun ni president wa. Ẹ wá bá mi gbọ́ ohun tí president wa sọ lórí ọ̀rọ̀ àkàrà kò ṣí àkàrà tí ìyàwó wọn sọ. Bàbá náà jáde o, wọ́n gbà wípé ìyá lákàrà níyàwó àwọn. Tẹ́ bá ṣe wo fídíò ẹ máa bá mi share, ẹ máa bá mi like, ẹ máa bá mi comment. Ẹ jẹ́ fún ní volume kẹ́gbọ́ ohun tí bàbá Tinubu sọ. Ó gbẹnu tó kọjá bẹ́ẹ̀, ẹ ṣeun. Good evening, gentlemen of the press, ladies and gentlemen. My dear wife, the First Lady, Oro Akara.